láyé inú ẹ̀rọ dín ó lè kúrúkúrú bójú ọjọ́ àtúbọ̀tán láyé yìí ó ń lọ síwájú ní what's going round ohun tá a ṣe láyé inú àpamọ́ ló wà ó bó pẹ́ bóyá àmì àbá do it well remember tomorrow whatever you do today you shall reap tomorrow ṣé ire torí ọ̀la o ohun tó bá ṣe lónìí òun la mẹ́ọ̀ká ṣé ire torí ọ̀la ohun tó bá ṣe lónìí òun la mẹ́ọ̀ká àdìtúlẹ̀yẹ inú ẹ̀rọ jìn ó lè kúrúkúrú bójú ọjọ́ kò yé mi àdìtúlẹ̀yẹ inú ẹ̀rọ jìn ó lè kúrúkúrú bójú ọjọ́. First to do no dey pay no ló jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ni ọkàn mi fẹ́. First to do no dey pay no ló jẹ́ kí n lọ bẹ́ẹ̀. Àdìtúláyé inú ẹ̀rọ jìn ó lè kúrúkúrú bójú ọjọ́ ẹ̀kọ́ yé mi. Àsìkò ti tó láti ṣe ohun tó tọ́. Kí ló dé tẹ́ fi hùwà àìbìkítà? Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹyẹ tó fò sórí okùn kò jẹ́ kí ara rọ ọkùn bẹ́ẹ̀ ni ara rọ adìyẹ? Ọlọ́ládé, what are you saying? Okay. Kí wá ló fẹ́ kí n ṣe báyìí ọkọ mi? Ó yẹ yín ẹ̀kan pretend ni, máa yí ojú padà sí yín o. Ọlọ́ládé, why are you staring? I miss my dad. You what? Ọlọ́ládé, but you know your dad is not around. Oma today. About 2 days ago, ló ṣe kúrò nílé, and he told you he'll be back soon. Èmi fẹ́ rí daddy mi o. Where is my dad? Ẹ wá gbà mí. Ẹ má tún gbà mí. Ṣé wọ́n ti parọ́ mọ́ mi lọ́wọ́ báyìí? Ọlọ́ládé, your dad is coming home. He promises to be back anytime soon. When will I see my dad? Fẹ́ máa pariwo lé mi lórí. Are you yelling at your mother? Lọ́ládé. Daddy ẹ má tó dé. Ilé táwọn ọ̀gá láwọn báyìí, wọ́n lè subscribe blue film. Ó lè rántí lérí kí n ti ẹ̀rí máa ń kó tó rà gènìyàn. Wọ́n wá fídíò ẹ̀. Baba kú. Ẹ káàárọ̀. Yeah. Any problem, sir? Okay. So ẹ má bínú, mo ń wo news ní kẹ́tó dé, ẹ mọ̀ pọ̀rọ̀ Nàìjíríà sí. Kí news ló ń ṣe? Bá ṣe wọlé lọ́mí gbárí mo tún ẹ̀ ló wá lọ sí Netflix ó gbé Yorùbá jáde. Ẹ má bínú, you are welcome, sir. It's okay, I was even joking. Yeah, you're one from Africa. Àti ìrẹ̀lẹ̀ ní sáà. Èmi torí mọ̀ gan mo sáré jí gbogbo nǹkan tó yẹ kí n prepare, mo ti prepare, but mi tí rí madam lè tẹ́lẹ̀ ọ̀pẹ́ tí madam ọba bọ́ sílẹ̀, àmọ́ náà lè bọ́ sílẹ̀, but to be honest, madam sún
useful gan, especially tẹ́ bá sílé. Even bó ṣe wò pé ní side ibi kan báyìí lọ́ba léńdé wọ́n máa ń ṣe bọ̀ máa rí nípa ẹ̀sà máa rí nípa fẹ́. Sọ̀rọ̀ torí pé ẹ ti wá parí gbogbo ọ̀tẹ̀ ṣe ẹsẹ̀ wa ro ní as usual lẹ́sẹ̀ níbi kẹ́ẹ̀kan síwájú tí ìlẹ̀ mi. It's okay. Honey! Your daddy's back. Daddy today. Your daddy is back. Babe! Èmi àtọmọ ẹ wà nulẹ̀. Honey, I'm home. Someone? I like your outfit. Thank you. You're welcome. Tọ́gà bá lọ bá ní ìtẹ́ tilẹ̀kùn mo fẹ́ máa wo bluefin. Kán lọ bá mi lọ́dọ̀ ẹ̀kọ́ tó ra màá. As we call him. Hello. Yeah. I'm Miriam. Oh, Mr. Right? Oh, now I remember. Okay. You have a job for me? Thank you so much. Wow. Yes, I won't disappoint. Thank you so much, Mr. Tokumbo. Thank you. Bye. Wow. Good. Báwo ni wọ́n ṣe wá ṣe? Irú mistake wo nìyẹn? This is too near. Ó dẹ̀ máa mú lóògùn. Ọlọ́run ọba mú lóògùn. I thought I protected myself with everything I used. I protect her kò yẹ kó rí báyìí. You thought you protected yourself. Jọ, ọ̀rọ̀ tó sọ nísìn, báwo ló ṣe dún létí ẹ náà? Kamara, ó ti bímọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. Mo dẹ̀ wá sọ pé o mọ̀ pé o ò lè sọ, o ò lè fọwọ́ ẹ̀ sọ̀yà bóyá àwọn bàbá yẹn ló lọ́mọ. Ó tún lóyún nígbà wo sígbà wo? Jọ, ṣé irú ayé yìí kò tí ì sú ẹ ni? Aren't you tired? No, dúró, nísìrò jẹ́ kí n fún lẹ́sìn. Jọ, Miriam, ó ṣe lọ sí BBC àbí CNN, better still Al Jazeera, ìyẹn dágún. Kó wá mú story ẹ̀ yìí kó lọ tà fún un. O mọ̀ pé ó máa make owó ní ẹ̀gùn. Since tó mọ story ayé mi so well, ó dẹ̀ tún mọ bó ṣe ń sọ bó ṣe dùn lẹ́nu ẹ̀. Torí kò yé mi. Anybody ò lè ṣe mistake ni. It could be you too now. Ṣé mo mọ̀ ni mo mọ̀ pé boyfriend mi tí kò ní ó máa jẹ́ èèyàn tí ó serious débi pé èèyàn fẹ́ bímọ fún ni. Mistake ni now. Ó dẹ̀ lè wáyé ní at any time. Ó ṣẹlẹ̀ ni. Àná yín ló ń ṣe mí o. Torí irú ayé tẹ̀ ń gbé yìí kò ń ṣayé gidi. Kò ń ṣayé gidi. Kẹ́ máa yọ oyún kẹ́ máa. Ní sùúrù tó bá máa sọ̀rọ̀ mọ bí tó fẹ́ face. Torí òun ló nǹkan ṣẹlẹ̀ sí kì í ṣe mí. Kí lè tó ń kó wa pọ̀. Ṣé o fẹ́ kó ṣe máa bú mi lónìí? Kí ni ìyàtọ̀ nínú ẹ̀fà àti èjì ẹ̀yin méjèèjì? Ìwọ rẹ̀ ajẹmọ́ ni. Oyún tó ti ṣẹ́ ló ń lọ wájú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ oyún. Ìyá ìwọ ló dẹ̀ ń gbọ́. Òun ló ń gbọ́. Ó ní onígbàkúgbà ẹ̀jẹ̀ tó ń kẹ́ tó ń dálẹ̀. Mi ò sí ìdí mú. Ìyá tó mọ future. Àná yín ló ń ṣe mí o. Nítorí ọjọ́ alẹ́. Ó gba àwọn ẹ̀jẹ̀ tẹ̀ ń ta sílẹ̀ yìí gẹ́gẹ́ bí olórí wa kan. All this blood you are sharing. Ẹ̀jẹ̀ wọn ń ké o. Ẹ wo, èmi ti sọ ti tèmi o. Tó bá wù yìí, kẹ́ ẹ change ara yín ló wà ọjọ́ alẹ́ yín. Pẹ̀lẹ́ o, ìyá ọlọ́jọ́ alẹ́ tó ti rí future. Àṣepọ̀. Àṣepọ̀ ni kí wàá la máa ṣe sí ilé wa yìí.
Ilé ti dàgbé fún. Mo máa lọ sí hospital àmì máa lọ yọ. Àbí ká lọ báyìí ní ká tẹ pápápá. Ṣàrọ̀ la ló rògbò dání. Kí ló dé ṣe wo lo lóyún ni? Ló ṣe jẹ́ ká lọ nísinsìnyí ká lọ pẹ́pẹ́ ó tiẹ̀ ní sùúrù fún mi kémi náà tiẹ̀ mọ́nu pé òkè o mo fẹ́ lọ ṣẹ́yìn. Yes. Mo máa sìn lọ náà ni mo ṣe rò pé mi ti rẹ́dí. Má wọrí ó ṣe. Ó ṣe bọ̀. Isis, ṣé wàá pa? Mo fẹ́ place order ni mo need signature stew yẹn. Ọlọ́ládé, would you eat rice and stew? Yes. Yeah. How many minutes ló máa take because mo ní láti fún ọmọ mi lóúnjẹ. Okay. Ẹ bá mi ride ASAP. Ẹ ṣé. You and this your game. Babe. How come me? Mo gbọ́ tí on place order for jẹ. And I mean, kí ló dé? Pẹ̀lú gbogbo oúnjẹ tó wà nílé. Kí ló dé on place order for jẹ ní online? Babe, ọmọ kan ni signature stew lady ló ń mi jẹ. So, lẹ́kọ̀ọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. Oúnjẹ lẹ́yìn àkótó pé kí ọkọ tó ní another taste entirely. Now mo ti kọ́ cook títí mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀tọ̀ ni taste tó máa ń mú wa. Ó wá mú nǹkan tó fọ́ ni. Tèmi fún mi bá tó wá try láti ṣe. Àwa dàbí ẹni pé ṣé mo wà close to taste yẹn. Ṣé mo get ẹ̀. Ṣé mo get ẹ̀ mọ̀ pé oríṣiríṣi ọwọ́ ni. So ni mo ṣe wò pé wo jẹ́ ká tẹ̀ tó change ẹnu lẹ́nu. O ṣáà fẹ́ convince me pé oh, you have to do this. But it's okay. No worry, I'm on your side with this. Thank you, baby. Mo kàn ní kí n play movie kan ni, but tọ́mọ ẹ̀ yìí gangan ni mi ò mọ̀. Òun àti games every time. And he's always engrossed with the phone. Mo ti bí sí pé kí ló fẹ́ jẹ. Ṣé mo pé kò dá mi lóhùn? No, kò ní dẹ́ lóhùn. Ìgbà tó jẹ́ pé ó ní nǹkan tó lẹ́jú mọ́ bẹ́ẹ̀. And look, I've told you, young man, I've told you countless times. Ó yẹ kó ní hours tó máa fi máa gbé àwọn tabs àti phones ẹ̀ yìí. Ẹ ṣé mi ní kí n sọ fún mi, ìwọ kọ́ ló bàjẹ́. Èmi wọ́n bàjẹ́. So gbàgbọ́ ni pé òun fẹ́ new tab kí n má get ẹ̀ fún. Ìwọ ló máa check kí ni watch kí ni time tó máa lò lórí àwọn gadgets. It's very bad for the eyes. Wàhálà ẹ̀ mò ń bẹ̀rẹ̀ padà. Would you listen to your dad? Ó ti wà absent-minded already. Ẹ jọ̀ọ́ Mr. Lawrence mo bẹ̀rẹ̀ ibi ló ń pè sá. Lawrence. Kí ni middle name ẹ? Akínfẹ́nwá. Lawrence Akínfẹ́nwá. Kò sẹ́ni tí ń jẹ́ Lawrence. Ẹ sà ó ṣe é ṣe kó jẹ́ nickname ni àwọn sí bí ibi ló ń gbé mo mọ̀. Kò sẹ́ni tó wà níbi tí mo kó ẹ̀ gangan. Kò tẹ́ ó sì ṣe kankan bí. Èmi ni mo wà níbi iṣẹ́. Lawrence lórúkọ wọn. Lawrence ẹ̀gbọ́n mi ni wọ́n. Ibi ló ti ń ṣiṣẹ́ tí màá mọ bí tẹ́gbọ́n mi ti ṣe. A ní òsì Lawrence bí. Èmi mò ń jẹ́ Lawrence. Kí ló yà yín lẹ́nu? Ìwọ ló jẹ́ Lawrence. Sálọ́sọ ẹnu kọ dáadáa bẹ́ẹ̀. Orúkọ wo lẹ́ nǹkan sọ mí? Bí àgbá bí àká bí kí. Irọ́ àgbá bí òkòkò Michael ni. Ẹ máa ṣiṣẹ́ pẹ̀lú ẹnìbọ̀ tó bá ti wà ní gate. Ó máa coordinator rẹ̀ because ẹ máa meet àwọn èèyàn. Àbúrò mi ni. Mo gbọ́ sí wá interview ọ̀dà. Ṣé kí n kó ìrùn wájà inú? Ṣé wá ṣe wá bíbá ilẹ̀ ṣe interview? Má bá ń tẹ̀ jáde. Mo bẹ́ tẹ̀sí fàákù wájú bẹ́ẹ̀. Bọ́lá kẹ̀kẹ́rẹ́. Ṣé mo wọnú ilé lọ ni? Inú ilé bọ̀ ni mo dágbére fún. Ṣé inú ilé la wọ̀ yìí? Tọ́lá bẹ̀rẹ̀ for security purpose sí mo ní kí n sọ pé ìwọ lọ. Ó ń ṣiṣẹ́ tọ̀dọ̀ ẹ security tó ń sún 7:30 idiot. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? I'm in trouble. Go to the nearest police station. Ẹ̀gbọ́n ilé yóò ṣòro àwàdà. I'm in the middle of life and death. Hospital ló máa lọ. Anything between the middle of life. Ọ̀dà mi. Okay. Ẹ wo bí mo ṣe wà yìí. Mo nílò 5 million naira látọ̀dọ̀ yín for me to be alive. Ṣé kò ní padà já sí ikú báyìí? If I am the only hope tó ní fún 5 million, kò sígbà tí retí wọn lè já sásán. Let me explain. Just 2 days ago, mo lálà. Mo rí account officer mi lọ́rùn báyìí. Ó fi account balance mi hàn mi. Mi ò lówó lọ́rùn. Ayé gbọ̀ngàn, I have 93.2 FM. I mean 93.2 kọ́bọ̀ ló wà lákàtà. Bọ́dà mi, ṣé ẹ fẹ́ sunkún lórí ọ̀rọ̀ mi àbí? Ẹ fẹ́ kọ oró ńlá lẹ dá lórí ọ̀rọ̀ mi?
I'm telling you what is hurting me right now. Ọmọ tí mo bá tó ìwé, tí mo bá ṣe ìwé traveling, ó ti ha, ó dẹ̀ ti lépe ní mi ẹ̀gbọ́n mi, ṣe fẹ́ kó pa mí ni. Èmi náà ti sọ fún ẹ from time. Anything tó bá ti lè máa avoid díẹ̀. Hey, àbúrò pọ́nchẹ́ ń ṣe, but o máa ń fi pé ráwa ẹ̀ sí ànílà káyì. Now sí, n tó gbọ́ abáyé sí, o ti ń jẹ́ kí n fi pé ìrètí gbogbo family kan ti já sásán because you are the only hope we have. So if you táwọn hope lè lórí bá wá hope lórí èmi sí, that means we are hopeless. Kí ló ń pa ilẹ̀kùn? Ṣé kí n tún máa rẹ̀ rìn ni? Ẹ tètè mò ń tètè mí ni o. Ẹ̀rín lẹ́rìn abẹ́ǹké. Sọ́jọ́ gbé. Ẹ wo bí téèyàn bá lọ sí police station tó lọ wọ ẹlẹ́wọ̀n ní ọgbà ẹ̀wọ̀n wọ́n lè fún ní ìṣẹ́jú márùn-ún pé tó bá ti pé táìmù pé wọ́n lò tító so táìmù tító ẹ̀ máa lọ. Ẹ̀rọ gẹ̀lẹ́ ń sàn ọ̀rọ̀ tó ní làkàyè. Ṣé prison ni bíbá yìí? Ẹ kí ló fi yàtọ̀? Ṣé prison àbí mo jọ portable lójú ẹ fẹ́ gbé uniform ẹ̀wọ̀n fún mi? Ṣé mo jọ portable lójú yín? Máyì máa ń ké. Kí ló ń gbọ́ lẹ́kùn? Àdàfọ̀ yìí. Ṣé bọ́ rẹ̀ gbọ́ mi ni? Ọ̀rẹ́ lajọ jẹ́ mi sẹ́ we are workers friend. Ẹ bá mi bá wọn sọ̀rọ̀. Pé tí mi ò bá rí 5 million naira látọ̀dọ̀ wọn, ó lè já síkú fún mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn sọ bóyá wọn máa understand. Yes. 5 million lọ́dọ̀ ẹ̀. 5 million. Bóyá máa padà já síkú ni. Eléyìí ò ní kọ́bọ̀ lọ, ikú wọlé ahoro bá ń sá, òfò sẹ́ni tí ò ní nǹkan. Àbí ǹgbọ́ sọ fún olówó lọ. Tó bá ní 2,000 naira lọ́wọ́ ó jìnnà. Èlé mo rò pé pẹ̀lẹ́ o. Ẹ ṣe ń lọ ẹ̀wọ̀n aṣọ àwọn tó ń wa plane tí wọ́n yá tẹ́gbà lọ́wọ́ àwọn dájúlá àbí air kan náà kọ sápá yín lẹ́gbẹ̀ẹ́ lọ́rẹ̀ aṣọ òfurufú ẹ̀ ń lọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ máa fò dẹ́wọ̀n náà ni ẹ̀yin tẹ́sọ pé ṣe kéèpì náà kọlẹ̀. Ṣé mo mọ̀ á lọ jí lọ́dọ̀ wọn àbí bọ́sù kọ̀rọ̀ kan ní mọ̀ra. Ogún mi lẹ́ ń jù wọ́n sí lọ́kàn yìí. Ṣé o máa dá kí n ṣáájú yín rọrùn alákejì? Ṣé o máa dákú jẹ́ pé mi tó yẹ kí n sin yín èyí ni máa padà ṣe ìdàkejì? Máa kí ni à ń discuss kí ló ń sọ̀rọ̀ ìkú kí ló fẹ́ sinmi fún? Kí ló sọ fún mi? Bẹ́ẹ̀! Yàrá kí ló sọ? Kí ló sọ fún mi? What's the problem? Bọ́ládé. Kí ló ṣe? Hello? Amigo. Kí ló ṣe? Ṣùgbọ́n? Hospital. Catch me down. Okay, what is it? What's the matter? You want me to know what? Kí ló wí? Catch me. What mistake rather wo nìyẹn? Very silly mistake. Wọ́n fẹ́ pamọ́ fún mi ni. Mi ò tiẹ̀ understand. Àní mo sáré pè mo jà ní wọn ni. Aṣọ fẹ́ pamọ́ fún mi ni. Kò tiẹ̀ yé mi. Ìwọ lè imagine irú silly mistake yẹn. Torí o lè ojú kòkòrò. Ó manage nǹkan tí ò yẹ kó manage wá ń ṣe oúnjẹ customer méjì papọ̀. Tí mo ti wọ́n lè times without number pé má ṣe ẹja mọ́ oúnjẹ fún mi ní ìgbà tí ó ṣẹja ń bẹ̀ o kọ̀ wò pé kò sí ọbẹ̀ ẹ̀ pọ̀ sí ìṣẹ́ pé stew ni àwa méjèèjì jọ order fún. Ṣé wọn kì í crave signature stew ni mo crave ẹ̀ ni? Mi ò tiẹ̀ mọ̀ bí a máa ṣe ni pé kíkú kìlọ̀ kọ lọ́wọ́ ẹ̀ nìbọn ṣé kò ní rí bákan. Just imagine that kind of nonsense. Àmọ́ tí wọ́n bá tún repeat orúkọ báyìí, if this ever repeats itself, I'll make sure they go down for this. The will, condemnation pé mo arrest wọn sue wọn proper. I mean, àtúwọ̀n lè jùbọ́ ìlọ ńkọ́ customer sọ pé mo fẹ́ nǹkan òun á lọ sọ pé nítorí pé òun ọjà ẹ lódìdí gbọ́dọ̀ ti ṣe mọ́ ọ̀rọ̀ ṣé kò ti dàpọ̀ ni. Ti dàpọ̀ má gbà mí ọlọ́mọ máa jẹ́ àfojú sunkún ọmọ. No, God forbid. But babe. Yeah. Tanilola ti fi allergy ìjọ. I honestly do not know. I've asked myself this question countless times. Pé ìbò ló ti rí allergy àìmájẹjà. Ìbá wa báyìí ọmọ ìyá pọ̀ mọ́ ẹja omi ni wá ni. Wọ́n yẹn bí aláṣẹ kékeré bá náà ti ń torí wa bomi. Ẹja ni kura. I mean, so I'm wondering where he got this from. Honestly, ìwọ ni mo kàn máa bẹ̀. Ìwọ ni mo máa bẹ̀. You need to pay more attention to my son. Nothing should happen to my son. No. Gbogbo intakes and everything. What I was about to do, ó ti ń dórí pé bí even bí ara omi ni àwọn bisikíìtì kankan ká máa wo àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ká má lọ jẹ́ pé ẹja wà nù nǹkan tó fi ń ṣe mi ò fẹ́ dáràn o.
Mi ò fẹ́ dáràn. Daddy son, èmi ò ṣọmọ ẹnìkan. Àmọ́ tẹ̀ ti sú èmi gan, èmi ìyá ẹ̀ gan-an. Mo mọ bí mo ṣe máa ń jẹja sí. N gbọ́dọ̀ ti rí tiẹ̀. Ó lágbára. Let me just attend sí mail and guys. See, Bobby, the bami wa kan ṣe sọ̀rọ̀ we boy. Ó ti fi mi seeing too many problems oh. You sounding this way. Okay, so to buy pen Naija lẹ́yìn wà ni, you will not be sounding this way. Put yourself in his shoes now. Whoa. Oh my God. Ìwọ àti Diolu, ẹ bá mi wá bó jẹ́ £300. At least kẹ́ fi yọ mí kúrò nínú ewu tí mo wà nínú ẹ̀ báyìí. Shaky. By this time of the day. Ẹ̀yin méjèèjì, ẹ ń pariwo, ẹ ń fi ariwo yín disturb gbogbo ará àdúgbò. Kí ni gbogbo òṣì tẹ́ ń ṣe iná? Ó dẹ̀ ṣe ẹlẹ́yà òun ṣẹ̀sìn. Jọ ará àdúgbò olúwa kọ lẹ́tà fún ẹ wípé à ń disturb òun náà, irú rubbish wo lélẹ́yìn náà. Nítorí ẹ̀ ló ṣe wá pa orin mọ́ wa ń dì. You nonsense wo nìyẹn? Ọpọlọ ẹgbá reverse. Nínú kí wọn náà join wa ká máa jọ ń bíbà yìí, àbí kó rọra sún fún ọmọ fọwọ́mù kan. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ó tiẹ̀ mọ̀kọ́ tó bá lè ò tiẹ̀ bèrè lọ́wọ́ pé kí ló dé tí wọ́n fi ń dùn. Ó dẹ̀ múlò ó mú ó pa. Kamara, Temi. Kíni? Ayé burúkú lẹ ń gbé yìí o. Ayé rádaràda. Instead of you kẹ́ wà productive nínú time yìí, ẹ jókòó, ẹ mu ọtí, ẹ ń jó, ẹ ń ṣòṣì. Ṣé mo pé tí n bá sọ̀rọ̀ wá sọ pé mo máa ń sọ̀rọ̀ sọmọ yìí. Ṣé ọ̀gẹ́ tí n bá ń bú sí á máa ké. Torí òun kéké sí òun ké kí ayọ̀. Inú ẹ̀ ń bí mi, àbí kí ni gbogbo eléyìí gan-an? Ṣé wọ́n ló bí wa ni? Ṣé wọ́n máa sọ pé báyìí ni ká ṣe rìn yẹn wa? Àbí kí ni gbogbo eléyìí gan-an? Wọ́n kàn máa ṣe bí kó o rẹ̀ mọ́ wálé rí. Ọlọ́run, ibẹ̀ mo ní. Ó mọ́ wálé rí. Àfi kó máa sọ pé ẹ bá mi cover up máa san lẹ́ndì. Ẹni yẹn náà dẹ̀ ni kò wá rí. Kọ́kọ́ tí ẹ bá mi gbé ètò jẹun náà, kò tí ẹni náà kò ní ṣe bí ká má jò mọ́ ni, ká má ṣe kọ́kọ́ bá o ti dé ilẹ̀ ó yá ṣíbàgì. Ṣíbàgì bá mi gbé ètò yá tí mi fi ní jó tó fi lè mú rímọ́tù tó mú tó pàdé mọ́ mi lè bá mi gbé ètò yá. Ìyá san gbèsè ẹ. Ilé ètò jẹ náà ni tó ló máa san ní 110. Ó wà lára yín. Ẹ̀yin méjèèjì mọ̀ pé I'm a busy woman, so ìrà ìbùwò nonsense tension yẹn. Gbogbo tí mo fẹ́ ṣe nínú ilé. Gbogbo busy tó ń busy náà kì í ní túmọ̀. Ó lè jẹun kú. Kí gáàsì má ti jẹ́. Ẹlẹ́dàá mi ló máa dá fún ẹ pẹ̀lú bó ṣe pa kíní mọ́ mi. Ẹ bá mi ṣe ìmọ̀ àtàn. Kòrówó gáàsì, kòrówó tọ̀tọ̀. Pàdé yàn lára. Increase the volume. Kó ní máa fọ́ níbi tó wà kára máa ta. Increase the hair. 200 kilos. Hello, ma'am. Yes, ma'am. Yeah, I am Miriam Bashiru. Yes, I did the whole interior decor. I apologize, ma'am. Yeah, I promise to pay attention to every detail. Yes. I promise you to be flawless. Yes, ma'am. I will show you my plans. Yes. Thank you so much, ma'am. Thank you. Yes, I'll show you my plans. I promise to work perfectly on it. Okay, thank you for the opportunity.
Thank you. To go along with like I think or support. That's shaking that so let go my wallet. Okay. Any problem, boy now? Any problem, eh? Ayé ìṣẹ̀lẹ̀ ṣé dandan ni. Hello, Debo. Kí ló ṣẹlẹ̀, please? Mo ti sọ fún pé kó má disturb mi mọ́, kí ló dé? I'm not interested. Is it too hard for you to understand? Please, I'm very busy. I am very, very busy. Miriam, kí ló dé? So ìwọ ló ń dá mi dúró, ìwọ ló ń block mi. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? So ìwọ ni. Kí ló dé tó fi stalk me around? Miriam, mo dẹ̀ farabalẹ̀ náà. Farabalẹ̀ fún kíni? Ó yẹ kó mọ̀ pé mo love ẹ. Love ta ni? I truly love you. Ìwọ àti ta ni? Níwájú ta ni? Abeg, mo ti sọ fún ẹ. Má tẹ̀lé mi, mo má stalk mi, mo má pè mí, mo má disturb ayé mi. I'm not interested. Excuse me, you're not my type of guy. Ọmọ tí ọmọ sìgá ọmọ gbogbo ọmọ ṣe ìrọ̀lẹ́ kiri bí mo ṣe ń wọ ẹ̀yọ́ ti máa rí mo ti rí mo rí imprint of married man lára ẹ. Please. Ní sùúrù tó bá yẹ pé tọ́tí àti sìgá yẹn mo lè stop torí títí ẹ. Dọ́ stop ẹ fún rẹ jọ má disturb ayé mi mọ́ èmi Mariam Bashiru I'm not interested mi ò lè fẹ́ tètè gbogbo love yẹn tètè lọ yọkọ nínú mind ẹ kó dẹ̀ má tẹ̀lé mi mọ́ ṣùgbọ́n jọ má disturb ayé mi. Excuse me. Mariam. Má ṣe dá mi lẹ́jọ́, torọ́ mọ tójú mi rí. Má ṣe bá mi jà o, torọ́ mọ tó ṣẹlẹ̀ sí mi. Let me live my life, jẹ́ kí n ṣayé mi. Let me live my life, jẹ́ kí n ṣayé. Bí ti bá wo. Ọlátúnkùn. Báàgì tí mo wò yẹn kò jọ wípé ọjọ́ kan ló fẹ́ lọ. Èmi náà mọ̀ wọ́n sọ ní ti fún mi ṣe bí mo kàn dédé rí wọn tó wá sílé náà. Tó bá wà nù yẹ kó wá kí wa kó padà ni. But ṣó ti gbàgbé rẹ̀ tán jẹ́ ẹni tó kù fún mi ní ìyá nìyẹn náà. Okay. So if she comes and she comes unannounced, fine, wọ́n ti dé náà. Any day tó máa fẹ́ lò tó máa ti yá wọ́n máa lọ. This is my home. Our home? Yes. Yes, so gẹ́gẹ́ bí mo lè ṣe sọ tẹ́lẹ̀ ẹni tó kù fún mi ní ìyá nìyẹn. Obìnrin ló nílé. Òyìnbó náà ni mo sọ obìnrin ló nílé. She won't come here without my consent. Madam, that is my only sister. I'll not go for Minia. And if she wants to come to our younger brother's house, she is free to do that. Okay? She's free to come stay with us. Yes. Are you joking? Well, Uncle visits me. Going by that back, but then I just can't understand the connection. No, understand. I'm still fine. Mary, what's in the around. Auntie mi, báàgì. Jẹ́ kí mo yín lọ sí yàrá yín. Ẹ rántí. Báwo ni ìyàwó mi? Yes, ma. Kí ni kí bá yín ṣe? Anything to buy. Oh, okay. Okay. Tokunbo. Yes.
Tókunbọ̀. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Okay, dear, we should. Tókunbọ̀, ṣé nǹkan tí mo sọ yẹn? Àmàlà àbí? Mo ń fi pé bí ká fi yọ̀ sí kí. Àbí màgí. Ìgbé ká máa ṣe kì í dùn tí a bá kọ̀m̀plẹ̀ bàbí pé wọ́n máa ká fata bẹ́ńbẹ́ sí. Ká fowó sí. Owó jẹ́. Èmi ló fẹ́ lù yín. Ìlú ní kí ni? Èmi náà mọ̀ ta bẹ́ẹ̀ yẹn bọ̀ tí n bá. Irọ́ bẹ́ẹ̀ ni. Èmi ló fẹ́. Tàbá welcome. Nígbà tí o sí nǹkan kan mọ́, kíní ni mo fi ń jẹun. Fi jẹun. Ẹ ká fowó sí gbà yẹn, èmi ti fi sanwó lé ní mo ṣojú òye. Lóòótọ́. Wọ́n máa ń wá mi kiri. Èmi náà máa ń pè ní tẹ́tẹ́ lábì. Tẹ́tẹ́ lábì. Wọ́n máa ń wá mi kiri. Má sì ní ìdíwò ìṣe mi. Ó sì dílẹ̀. Èmi ò ní ìdí kankan tí mo fẹ́ sí sílẹ̀. Ṣé dandan ni? Tó bá fẹ́ bímọ, nígbà tó mi bímọ náà, tó bá wọ̀ fún ọkọ̀ ilé wa. Kí ló ń ṣe woman ẹ̀gbọ́n ọ̀gá yìí? Wọ́n operate bí àjẹ́ ni. I don't know. Yes. Tó bẹ́ pa mí ni. Wọ́n ń pàjẹ́ bẹ́ẹ̀. Báwo ni wọ́n ń pàjẹ́? Ó ní ṣe bí àwọn ọmọ mi tó bá lọ lóru tó lọ yọjú sí ọ. Ó ní ṣe bí àwọn ọmọ mi. Ṣé àjẹ́ ni mọ́mí ẹ̀ ni? Mo sọ ma sọ pé èèyàn máa ń respect pé wọ́n ni. Ok, máa fi respect pé àjẹ́ ni. Mo ti gbọ́. Ṣé wọn náà rẹ̀ ni? Ó yẹ kó yàn ti mọ̀ pé àjẹ́ ni. Àjẹ́ gidi ni. Tó ti délé báyìí kò sí peace of mind. Ọkùnrin máa fa wàhálà every time. Òṣòwò òde ijó ni wọ́n máa lu bàtà pa sí. Ariwo náà ló máa pa ní ọtí tí tán bá máa dé. Yọkàn sí ẹ̀. Go give up. But me, like my entity or so one come man, everybody la. Any one way, stop to warrant that man. Sorry, I mean because consent only. Consent only, my See, I barely understand what he means. Sorry. See, already koja beshin fuju boy. I can't go home anymore. What it to be a meta said Timothy Lolly Kane. See, I just want you guys to help me. I shall know me. Be 8 million more back away. See, Bobo. See, Shola and Moti Efeke ba mi fix ki eti e kuro mbe. E mo fi arrange fún Canada ni. Canada no mo bi mi o no nínú apa. I am very optimistic ni pé ó máa pọ̀ sí. It's a work in progress. Stop wait now. I need to tell you, me lọ́wọ́ ẹ bá mi raise ẹ no. How do you ṣe báyìí now? Ololade, what happened? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣe mí? Ṣé ẹni ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe? Ọjọ́ ń lọ, bí ọjọ́ ọ̀dẹ̀ ṣe ń lọ ló léwu sí. Ẹ fi èèyàn sínú ìgbèkùn. What do you mean by mo fi èèyàn sínú ìgbèkùn? Oyè yín ẹ kàn pretend ni. Swear to God, that man hates me. Come on, they try for me.
try. Don't mind. No. We're going to go back to me on the way. What's a calculator on here? I swear. Shit. We like one kind. Miriam. Miriam. So, what am I saying? Gbogbo drama tó ń ṣe yẹn tó kàn dìbò lásán ni. Ayé kan ló wà mí. Definitely, ayé kan ló wà. Ṣọ́ọ̀tì ló ń gbé ìkẹ́. Ó ti dàbẹ̀ ẹ̀. Bámà, ẹ jẹ́ fún mi lọ́tí ẹ̀kọ́ tí sí wá. Ẹ fún mi ṣọ́ọ̀tì náà o. Miriam, ṣayé lọ ayé kan ló wà. Yẹ̀bẹ̀ tọ́pù ẹ̀. Ọbẹ̀ tí mo mọ̀ jẹ́ dé. Àṣírí ọmọ. Ẹ fún mi ní short. Ṣé dáadáa ló dé. Pẹ̀lú rárá máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Èrò lóhun. Rárá gbẹ́lẹ̀. Rárá máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan báyìí. Bó ṣe lù ẹ́ dérè. In short, ó kù díẹ̀ kí n rò pé bí àbọ̀n sílé yà ni mi rò pé bíbá yìí ni tó ráwà méjèèjì ta lè ṣerú pọ̀ báyìí àti wàhálé. Àbí mo ṣe rójú náà mo kọ́ ni Aunty Mariam! Holy Mary. Aunty Mariam! Irọ́ ni o. Ọpẹ́ ló pé aláàánú ẹ̀ lánàá yẹn. Aláàánú. Aláàánú. Aláàánú àbí riffraff, dirty boy, goat, smellos that I cannot do anything with tó wù yín wálé mọ́. Only Mary, queen and mom. Ó di dandan. Ó ní bí àwọn hangover yẹn ṣe máa ń múyàn lọ́jọ́ kejì. Ó láwọn ọwọ́ tó máa ń gbé wá bí koríko. Báwo lórí ẹ̀ ṣe ṣe é? Ipò ńlá kúlà rẹ̀ lórí àbí. Ẹ pẹ̀lẹ́ ẹ̀lẹ́. Dìde tí Àti ẹ ẹ̀dùpẹ́tẹ̀ tí ẹ ti jí sáyé báyìí. Èmi máa ṣe tèmi fọ́nà dìgbẹ́ pẹ̀lẹ́. Orí yẹn sàn ẹ̀. Àbí? Kò gbúdọ̀ má sàn. Èèyàn ọmọ tí yóò bí nìkan báwọn. Àmọ́ bí táwọn ọmọ tiwa náà máa dé. Orí òní máa san bí ẹni tán lápò láàyè lórí ni. Ó lè bèrè. Ẹ má wọ náà má wọ. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ o, sọ́rí o, ẹ rọra, ẹ pẹ̀lẹ́. Bí mo fi ń tán, jọ̀wọ́ má ṣe ra fí o. Torí àmì àká, torí àwọn bèrè rẹ̀ o, ohun gbogbo tàbí lè ṣe. Mama. Gbàgbé wá àgbo ẹ̀rí. Kó tó máa mú leléyìí. Bó wọ ọmọ, kó tó ní ìdílé lè. Máa bẹ̀rẹ̀ sí mú yẹn. Jẹ́ sáré bẹ̀ mú kọ́pù wá. Ṣé bó wọ ọmọ? Nǹkan tó ní ìdí fọ́mọ nìyẹn. Mo ń bọ̀. Ó dẹ̀ lè máa mú bẹ́ẹ̀ náà. Where you from? What you do? Just a song for chasing. What is it? Babe. Yeah? Ọjọ́ wo ni sister ẹ̀ lọ? What kind of question is that? Ìgbà wo ni ẹni tí ó kú fún mi níyà
Ìgbà wo ni mo fẹ́ lè kúrò nílé, because that's what it sounds like. How do I send my own biological sister out of my own house? I don't understand. You don't understand what? What is it there that is too hard for you to understand, babe? It's been 6 weeks of oppression in my own home. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n sí mi ni? Wọ́n wá kọ́ wá ní mi lára. Kátó wí kátó fọ̀ wá ti lanu wá ti máa ṣe my biological mom, my biological this, my biological that. Spare me! Are you listening to yourself at all? So it's now a problem pé ẹ̀gbọ́n mi care wọ́n káràmásìkí ọ̀rọ̀ ọmọ wọ́n ṣe àjò wa bí o ṣe máa bímọ mi bí a ṣe máa ní ọmọ mi láyé. So that is a problem. That she went as far as even getting you things to use with her own money. She didn't ask you for the money. She didn't ask me either. Wọ́n ní owó lọ́wọ́ ara wọn. Wọ́n lọ fi ṣe àgbo fún ẹ. Ṣé ọmọ yẹn tó máa spend lórí àgbo yìí? And how is that my business? Oh, it's not your business that she's concerned, right? Jọ̀ọ́ kí ló kàn mí? Ṣé mo rán wọn ṣẹ́ ni? Okay. Jọ̀ọ́ tí wọ́n bá ní wọn lọ́wọ́ wọn ṣe wà bí gbà kọ́ wà bí náwó wọn sí. Àwọn oníbàárà tó ń tọrọ bára ọwọ́ àbẹ́ náà. Kí ló dé? Mo bímọ kan fún yín ẹ̀ tí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi pé okay o ti ẹ̀ ti try. Ṣé mi ni mo ń ṣọmọ ni? Ọlọ́run ló ń ṣọmọ and God is never late. Ó máa ṣe at the right time. Àgbẹ̀ ìkọ́ ló máa ní pé kí n lóyún náà. Kí ló dé? Ẹ máa ní mi lára nulẹ̀ mi. Okay. Babe, what exactly do you want now? I want her to leave. You want her to leave? Yes. That's impossible. You're not in jáde. Wọ́n ti jáde lọ́bọ̀. Tókunbọ̀, ó ti jáde lọ́bọ̀. Ṣé rí o? Ṣé rí ọ̀rọ̀ àwọn ọkọ yìí o? Tí bá sọ̀rọ̀ kan sí mi lọ máa mú dání sọ̀wọ́ wá níyàn tó ń rúdù sí ìyá ọkọ ẹ̀. Ṣé ọkọ lọ́lọ́run fẹ́ dá mi lóhùn? Good morning, Jesus. Good morning, Lord. I know you are. Mouse. Mo rò kí n bá mi kọrin sísìn fún ìṣòro bá mi gbé dé ní pọ́tò nù. Yeah, let's go. Kò lọ bí kankan. Kí ló ṣẹlẹ̀? Tọ́mọ kí ló ṣẹlẹ̀ náà? Ó lè lọ bí kankan. Kí ló ṣẹlẹ̀? What's with this look now? Kí ló ṣẹlẹ̀ náà? Ó lọ bí kankan láàárọ̀ inú. Wọ́n ṣe máa ń mi lọ sí níbi mo ti fi òpó ke nígbà tí mo ti ń kọrin tí wọ́n náà ti gbé yẹn. Definitely it's a good mood. So why are you stopping me from going out now? Náà mi ò fẹ́ dá ẹ̀dá bùkátà ẹ̀ ni àbí ṣé kó máa dá kọrin kí n má gbé ni. Anyways ò ní bírè. Kí ló tún ṣẹlẹ̀? Tọ́mọ wọn tún ti bẹ̀rẹ̀ kí ló tún ṣẹlẹ̀ láàárọ̀ ìgbà? Bọ́bọ́ mo sọ fún ẹ pé ọmọ aníbírè ò ní bírè lẹ́nu ṣé ò gbọ́ mi ni? So nǹkan tá à ń tiẹ̀ tó bá ti ní kó ṣe báyìí àbí sísá ẹ̀ gbogbo ẹ̀ ṣáá ló fẹ́ máa ṣe o ò tiẹ̀ mọ̀jú kó máa tẹ̀lé wọn kiri ẹ̀ mommy's boy auntie's boy sister's boy. Bọ́bọ́ nítorí Ọlọ́run àtìgbà tí sísá ẹ̀ ti dénú lé náà ni ò ti sí peace. I don't understand what are you driving at now? What exactly are you driving at? Like you don't know. No, what? Oh, sorry now. What is what? Sister ẹni kò lọ fẹ́yàwó mi wá ó dẹ̀ ń gbọ́ òun kò dẹ̀ gbà lókù kò dẹ̀ take actions lókù. Nítorí pé mi àtàntí mi jọ ń sọ̀rọ̀ wọ́n fún mi advice pé kí n fẹ́ yàwó mi lé ìyẹn ò túmọ̀ sí pé mo máa gba advice tó bá fún mi náà ọkùnrin ni mí I will make my decision at the end of the day so you know I'll get it all worked out that's not nice. ṣú ara ẹ̀ o Tókunbọ̀ ṣú ara ẹ̀ o jẹ́ kí wọ́n wà lórí ọwọ́ mi nínú ilé kó má ní mi lára o kí ló dé ọmọkùnrin wọ́n kú ònúlé láàárọ̀ kùtùkùtù àdìmú ló máa fi ṣe kó tó tún wọnú ilé yìí ó jẹ́ àwọn aago kékèké wọ́n wá ní pé kí n má sọ̀rọ̀ ìgbà wọn ló bẹ̀rẹ̀ wá wèrè yẹn gangan náà àbínú mi mọ̀ jẹ́. Ìwọ gangan ni problem busy tó fi lóyún ìwọ náà imagine láàárọ̀ kùtùkùtù wàhálà ó sílẹ̀ sí bàfà wàhálà tó ń ṣe ti pọ̀ jù wàhálà láàárọ̀ wàhálà lọ́sàn wàhálà lálẹ́ ó fúnra ẹni sí ni báwo ló ń ṣe fẹ́ dúró lára ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ kó tún máa lọ bí ṣe láàárọ̀ ẹ̀. Sàánú. Ẹ̀yin gangan ni ìdí ìtẹ̀fì rí ọmọ bí ẹ̀yin lẹ ṣe ara yín mọ́. Ó ṣí ọkọ mi. Ṣé mo máa ọlọ́mọdé ẹ̀yin ni mo bí o àìpẹ́
àgbo tẹ́ gbé fún mọ́mí ẹ bèrè lọ́wọ́ wọn kí ni wọ́n ṣe sí. Ẹ gbọ́ madam. Tọ́píwá, ìyàwó alárédè, jọ sọ́wọ́n tí mo kọ́ ríwọ̀, sọ́wọ́n tí mo ti jáwé, so you want to waste our effort? Kí ló rí? Tó bá yàwó wá sọ pé olóyún, wọ́n á ní wọ́n gbìyànjú fún ẹ, ewé tó sọ ipé àárọ̀ kùtùkùtù lóru ni wọ́n ń já. Sọ́wọ́n tí mo ti dábọ̀ wá fún ẹ, ọmọ àlè ni ẹ. Bó ṣe wọ̀nyẹ ẹni tó fẹ́ pa olùwà ṣé mi sọ fún ẹ? Ṣé àwọn ilé nílé wa wọ́n ṣe wáyé kò sọ ọlọ́mọ kan ṣé orí bọ̀dá mi tí mo tẹ̀lé ọmọ 8 ni wọ́n bí ṣé ọwọ́ rẹ̀ mi 5 ni mo bí ìtọ́ bí tẹ̀lé ni 4 ló bí ọwọ́ sọ òǹdọ́ lọ́mọ ẹyọ kan ẹ̀rẹ́ o madam a ti gbìyànjú pé ká ẹ bímọ ẹ fẹ́ bímọ ẹ lọ rí kò bọ́ sínú kò lóyún ó kì í gbọ́ràn ọmọ òkú èsì gbogbo ẹ́fọ̀tì ní lójoojúmọ́ ọkọ̀ òkú èsì gbogbo ẹ́fọ̀tì ní ọmọ kékeré inú ẹ̀ ló tún sọ fún ẹ̀yìn wà bá mi bẹ̀ tí wọ́n padà wà bá mi á gbéyàwó ẹ̀ ní wọ́n á gbéyàwó ní ẹ̀ lórí sáà ni ìwọ ó ti mọ̀ kankan gbogbo àjọ kò sí mo lọ jẹun. mo rò pé mo ṣọ́ra mi. Ṣọ́ra mi. Let me live my life. Jẹ́ kí n ṣayé mi. Let me live my life, oh. Jẹ́ kí n ṣayé mi. Let me live my life, oh yeah. Jẹ́ kí n ṣayé mi. Ojú mi ti rí, ẹnu mi ò lè sọ láyé. Ọmọ pàdé lájò. Ẹni ò lè dèrè sọ, let me live my life on, jẹ́ kí n ṣayé mi, let me live my life on, jẹ́ kí n ṣayé mi. Kùrukùru bójú ọjọ́, kùrukùru bójú ọjọ́, ohun tó ló wá síre, kò tún lè rí ìta mọ́ o. Bánu sọ, mo lè báyọ̀ sọ. Ìtúláyé, inú ẹ̀rọ dín, ó lè kúrúkúrú bójú ọjọ́. Àtúnbọ̀tán láyé yìí ó ń lọ síwá sẹ́yìn ní. What goes around must surely comes around. Before you do anything in life, please think about the aftermath. So please, do you have an idea of anywhere I can get sauce here? Sauce, I mean sauce, I need sauce. Well, clear. Ojo so, serving gigi. Èwo ló fẹ́ sọ gangan. I mean sauce. Talking. Talking ko. Talking is talking. Mo ní sauce. Like, okay, now báwo lè sound sí pé ẹ ń ṣe security mi báyìí. Ṣé ẹ gbọ́ ìbò ara ni? Kí èmi gbọ́ ìbò. Bí n ṣe ní gbọ́ ìbò. Ṣé kí ni wàá ṣe Hausa ni mo sọ ní àfìgbà mi síbi iṣẹ́? Ẹ gbọ́ ìbò. Mo dáadáa. Mi ò gbọ́ ìbò lẹ́nu ẹ̀rín ni, how come? I'm a school tat. I'm a second
drop out primary 6. Primary 6 let drop out. Yes. Wow. Yes. That's absurd. Wow. How is life treating you? Say that just as how to communicate me. It's very well. Come on, to communicate. Okay, communicate by. Like bẹ́ẹ̀ ṣe àwọn tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ àmì méjèèjì máa jọ wèrè because ọ̀rọ̀ wa ò bára mu èmi ń sọ nǹkan mi like nǹkan mi lè ń sọ ẹ̀dẹ̀ onígbó ẹni tó bá fẹ́ friend problem kó jókòó láàrin onígbó méjì ìkan máa sọ̀rọ̀ kó mọ̀ ìkan máa sọ̀rọ̀ nepa at the end of the day tó bá wà mí ló máa fi pé bẹ́ẹ̀ ò ló ní brain problem ṣe understand like. ṣé wọ́n fẹ́ máa rọ́ọ̀nù mi ni àbí báwo fẹ́ máa wọnú mi. mi ì rán ni n tí mò ń try láti sọ ni pé it's possible you have problem recently because àwọn ọ̀gá they're discussing on your issue that you soon leave this place. You understand? And that is you have to buckle up. You understand? You buckle up in the area of English. Buckle, yeah. Okay, well, I'm not to say. Once a buckle, says come on my buckle. Only buckle. I want any butter. Just my say. I can't butter me any buckle. I come on, go divide. They're about to buckle up. So could take cool little. What's a ball? Nǹkan tí mo bí kan ọbẹ̀ ṣàbòsí gbàkúlà orí yóò dáa ṣàbòsí gbàkúlà bàbá yín ṣàbòsí. mo ti rojú ọ̀rẹ́ ní ọbẹ̀ jóná ẹ̀ ṣàkúlà mo fẹ́ kó náà ní ìlọ́wọ́ ṣẹ́sì ìgbàlẹ̀ àmà mi ní ilé ìfẹ́wà mi. Ṣó fẹ́ lé mi kúrò nínú ilé bàbá ẹ̀ ni. Ó yẹ kẹ́ dúpẹ́ wípé mi sọ the main reason tẹ́ fi rí ọmọ bí. Shut your mouth. Dé ẹnu ẹ̀ sọ́hùn. Lọ́ládé, ibo ló ti rí gbogbo wa pálapàla tó ń wí. Can you stop pretending, Mom? You know exactly what I mean. You know exactly what I mean. What do you mean? What do you mean? Lọ́ládé, ṣó realize pé ìyá tó bí ẹ ló ń sọ̀rọ̀ sí ẹni àwa. So what? So what? I'm playing. Don't disturb me. Ní ẹ̀mí náà. Lọ́ládé. Ẹ gbà mí. Kí ló ń ṣẹlẹ̀? Your fear exactly what is in your mind. Tẹ́ fi rí ọmọ bí. Shut up! But I'm still giving you time and it's sticking. Tick-tock. My own time is ticking. My time is ticking. Lẹ́nu ọmọ 9. Lẹ́nu ọmọ tí mo bí. Now drop that phone. Drop that phone and go to your room. Now! Lọ́ládé, would you listen to your mom? Ṣé wàá kọ́ ni mo bá wí? Mo ní kó lọ sínú yàrá ẹ̀. I don't want peace. I want problem. Always. Àṣìgbèrè.
lóòótọ́ ni. But mo lọ after money pills lọ́jọ́ yẹn just to be sure. Mi mọ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ lóòótọ́, but Débọ̀ ni kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wa. Èmi gan wá ṣọ́ tí yé mi báyìí. Àbí torí mo ovulate ni. No. I'm not sure. I can't be pregnant. I need to get a test done. Small bag. Ẹ kú lẹ́ o. Ẹ káàbọ̀. How are you, darling? Jọ. Bolo tí ń bọ̀. Bakare, Allah, you and I know that. Ibi iṣẹ́ ni mo ti ń bọ̀ now. You and I know that what? Ó mọ̀ pé ibi iṣẹ́ ni mo ti ń bọ̀. Èmi ò mọ̀ pé ibi iṣẹ́ ló ti ń bọ̀ torí ibi iṣẹ́ ti ẹ̀gbọ́n lèmi gan ti dé tí mi ò bá ẹ̀. Ó dẹ̀ rò pé ó ṣeé ṣe kó jẹ́ pé mo ya ibì kan bí wọ́n ṣe kúrò ibi iṣẹ́ yẹn. Oh, you have become without my consent. Should I have informed you? Obviously, as your wife. No. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílé ló jẹ́ concern, not my workplace. I'm an adult. So everything tó bá ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ mi, it's my business, it's my concern, not yours. It's your business, it's your concern. Yes, no. How do you buy now? How do you buy? I don't like what you're doing. What are you saying? I'm saying that you're giving me trouble. Too much of it. That I don't have the right to come to your office at any time. I am not saying that. I am saying that stop accusing me. Stop wanting to know every of my movements. It's not right. And besides, I mean, I'm expected that I come into this house and make peace of mind. You're meant to be my peace of mind, but when I put that kitchen on for me, it's unfair. Alright, yeah, maybe to timbo ni ko so. Ṣé gbogbo ìbò tó ń sọ iko bá mi le rárá. Ibo ló ti ń bọ̀. Tó bá fẹ́ peace, wá ṣàlàyé ibi tó ti ń bọ̀. Are you expecting me to explain to you in this manner? Báwo ló ṣe wá ṣe kó explain fún mi? What you're supposed to do is, you go back lọ́wọ́ mi, ọkọ mi báwo ni, I hope you're not too stressed. Larry, take me into the shower, bathe me, pamper me, let me have my food and ask me all of these questions. That's how good wife behaves. Bẹ̀lẹ́ o, Ọlọ́ládé mi akọni. Ó mọ̀ pé wọ́n jẹ́ ọmọ tí mo bínú tí màmá bọ́ sókè tí màmá wẹ̀ fún tí màmá bọ́ pants ndí. Jọ nítorí Ọlọ́run ibi tó ti ń bọ̀ ni kò explain fún mi. Mike ń bínú. It's obvious you want trouble, but it's fine. I'm going to avoid it. I have to leave. We feel freshen up. Can I do that, please? Bọ̀bọ̀ irú ojú mi ò kí nísinmi ò lè nísinmi nulẹ̀. Wọ́n ṣépè fún mi nìyẹn now. Wọ́n ṣépè fún mi nìyẹn. You don't, I mean, is this what a good wife does? You know, please, let me just... Oh, God. Samuwa. Mi ò fẹ́ wàhálà. Bọ̀bọ̀ padà síbi tó ti ń bọ̀. Mi ò fẹ́ wàhálà. Padà síbi tó ti ń bọ̀. Mi ò fẹ́ wàhálà ẹ̀. What do you want from me? What exactly do you want from me? Àgbàyà òṣì. Òyìnbó òṣì ló máa sọ. You know what? Where are you going? Talk about. Àlọ́ tí a bọ̀. Mo tún tilẹ̀kùn ni. Hello, Miss Miriam.
Are you okay? Yeah, I'm fine. You don't look okay. I'm fine. Sound... What's this? Oh. You're pregnant? What's you? Wow, congratulations. This is good news. You know, I'm not supposed to be pregnant. What are you talking about? I have been very careful. I mean, I'm a good girl. How could this happen to me? Right. Is it that you're not ready for this? Is it that I'd like to know if you don't mind sharing. It's a long story. I'm all ears. Okay. A few weeks ago, I lost a contract. And that left me so devastated. And I happened to make a mistake. I don't know what happened. You know, it was a very pathetic situation for me because I believed I was going to win the contract. It was a mistake. This, no. Okay. Thank you so much, Mr. Tokumbo. It's okay, Miss Miriam. Yeah. So this is your place, right? Yeah. Okay. I want to beg of you, please. Marojo, Shobo, God will take control. Allah quite much. Alright? Promise you have a good night. Okay. Thank you so much. So have a good night, okay? Yeah, bye. Thanks for the ride. You're welcome. Kamara, you invaded my privacy. Mate, even change topic rara. Nǹkan tó bí ẹni kò sọ. Don't try to change the topic at all. Tó bá dé yan sin báyìí, ọ̀rọ̀ wa ló máa mú sẹ́nu, àwa la mọ̀ ṣe, àwa ló ní ṣekúṣe, àwa ló ní rìnkùnrin. So lè máa ṣe lè. Ó wá fọwọ́ ṣe camouflage, àwọn máa wá dàbí ọmọ assassin. Àwọn ọmọ ọ̀rọ̀lé ayé, wọ́n wá dàbí ọmọ Ọlọ́run. Kamara, please. Like seriously, guys. I'm an adult. Mi ò ò ní any explanation. Bá ti jẹ́ ká jọ mọ̀ pé kankan náà la jọ wà àgbàgbọ́ sí dáńsọ́ ṣàdúrà sàmì kọ́ni. Kílẹ̀ tó wá pretend. Ìwọ ló sọ lè sọ́ǹsì pé adult nìyẹn. Àwọn wá dàbí ọmọ wàlẹ̀ àsúrì. Àwọn ọmọ ọ̀rọ̀lé ayé, ìwọ dàbí ọmọ Ọlọ́run. Ó filẹ̀ kó tó ṣojú funfun bí àsáró China. Ó sọ máa ń ṣe nìyẹn. Sọ́kòrò ẹ̀bọ́n tí onífújì ayé àtijọ́ wo nǹkan náà. Wàwá yẹn láàdá. Iye tí ẹgbẹ́ wá worse. Ó ń ṣe pamọ́. Jọ mélòó ló ti yọ o? Sọ fún wa mélòó ló ti yọ? A ti yọ tó 20. Ó yẹ kí láti pín mi náà. Gbà tójú ẹ̀ ti máa ń funfun. Ó ní time tójú ẹ̀ máa ń funfun. Gbogbo ìgbà ló ti máa yọ. Ó ń funfun, ó máa yọ. Tí n bá lè kà dáadáa, mo notice time yẹn tó sọ fún wa pé ó dá pé cream òun ti ṣe. A ti ṣe tó 50. Wọ́n ti ṣe tó 50. Tí wọ́n máa dà ṣebí tàbá ìlà ṣí ní ara wa. Ó yẹ kó fún mi fóònù ọba mọ́ mi ni mo fẹ́ pè wọ́n. Mo fẹ́ kó sọ ọmọ lọ́bí. Yóò àríbò. Orí kan náà. Kí ni kan náà? Ọmọ kì í sí wọ́n jọ. Òun ló ti ṣọ́ọ̀kì yẹn. Tó bá lè yá ti bá wa àwa lọmọ burúkú. Lélẹ̀ àbó ló fẹ́ bí second Jesus wà ní. Lélẹ̀ yìí. Ojú ẹ̀ máa yẹ pátá bó ní o mọ nǹkan kan. Orí nǹkan náà. Olóyún ẹ̀jẹ̀.
Hello? Yeah, no, mi ò sí nílé. Ìyá yìí tún ti bẹ̀rẹ̀. I honestly do not know. Bí mo ṣe ń wọlé báyìí pẹ̀lú bó ṣe rẹ̀ mí tó, wàhálà lè gbé kò mí láyà. Ó ń bèrè pé ibo lèmi ti ń bọ̀, òun ti yà lọ́fíìsì mi tẹ́lẹ̀, òun rí mi lọ́fíìsì tó ibo lèmi lọ, and all that I owe her explanation and all. But it's so spooky. I mean, you don't do this to your husband. Oh, Phoebe Lokombale, and this is not nice at all. He was almost getting physical because when okay, fine, let me go freshen up, and we'll probably talk about this later. But I feel very ready láti jà. Issue yẹn kò wọnú ẹ̀ big time. Mo kàn wá sí back on, you know, so yeah, I'm in the lounge actually, yeah. No, I'm merely padà sílé o. No, not tonight. Tí bá padà sílé, ó máa fi fún mi wàhálà ni, don't you get? Mi ò fẹ́ wàhálà, ọlọ́mọ yẹ kí n dáràn. Yes, the best I can do is just to kí n pa èṣù ẹ̀. Okay. Màá pè ẹ́, tí bá ṣe tán sí, I'll just get a room around and just sleep in an hotel, yeah. For sure, Baba, I beg. No worry, we'll talk about them tomorrow. I can't go back home. Honestly, I can't. I'm sorry. Take care, man. I'm not okay. I don't want to commit suicide. Wait, you know what? Don't be hard on yourself. Just hold on, I'm coming right there. Hello, Miriam. I took you wrong. I don't want to commit suicide. What? Kí ló ṣẹlẹ̀? You know what? Just hold on. Kò tí ì le tó báyẹn. You don't have to be hard on yourself. Come on, you tried. Ọlọ́run ló máa ń jẹ́ kí gbogbo nǹkan work now. You don't have to be like this. You know what? Just hold on. Mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sìn. Just mo ń bọ̀. Wọ́n láwọn lélẹ̀. Batman, you know what? I'll be right back, please. Oh God. Oh, dẹ́rù bà mí gan, honestly. Ṣé o ti wá sọ pé tí gbogbo ojú ti wú báyìí? You need to take it easy on yourself. You need to. It's okay. Àwọn ọ̀rẹ́ mi, wọ́n fi mí ṣẹ̀sín gan. Wọ́n ṣe yẹ̀yẹ́ mi. Sí ìsọ̀kú tó jù. This is too much for me. Look, let me tell you the truth. There's some couple for nítorí pé ó fi ayé ẹgbà wọn ni. Ó rò bí wọ́n ṣe tà sí ẹ̀yẹn. Tó bá rí pé kò move, they will stop. But nígbà tó ti rí pé ìwọ náà react sí làwọn náà ṣe continue. And in all fairness to most friends, tábánikà wò dáadáa, most ọ̀rẹ́ ló máa ń ṣe rẹ̀. Kò dẹ̀ ṣe pé wọn ò mí ìgbà fún ẹ. But then,
The moment you start reacting to it, they will continue saying it. Besides, the both of you, I mean, all of you are not the same. You all are not the same. So you need to focus on yourself and, you know, ensure that your wellness matters to you. Hmm? You know, Mom, I was too perfect to have fallen for whoever did this to me. She replanted money for the him in the league. Plan by family. The sincere truth is, Ọlọ́run nìkan lọ́lọ́kọ̀ tó ń wáyé wa. Ibi tó bá dé wá sí, náà la máa wá. We can't decide our own fate. And besides, talking about being perfect, no one is perfect. I mean, no one is perfect. We can only try. But about you do your best and leave the rest. You know, so at this point of your life, you don't need to cry over spilled milk. Okay, why did it happen? What's next? You've gotten to the bridge now. Crossing it is the next thing that you have to do. Hmm? You really have to take it easy with yourself, okay? Hmm? Okay. Take it out. I'm actually very sorry. As much as I really want to do this, unfortunately, me Europe Malish. Nítorí pé kò lẹ́tọ̀ fún ọmọ ọdún akọ láti sábàlẹ̀ oyún olóyún. I'm sorry. I'm sorry. I shouldn't have initiated this in the first place. No. It's not your fault. I feel the same way you feel too. All the circumstances to surround and you checking the she, if you know me. Left for me, I would have just picked you up the ground and slammed you off the bed, spread your legs and have something nice with you. But if I should recover, my shape about phone, a motor one. Why did I touch you, BJJ? Thank you. That's a promise. Thank you. Ṣé wàá dúró tì mí lálẹ́? Yes. I'll stay with you. Thank you. Sálọ ẹ̀gbọ́n tí ń pọ̀ jù ó ti ń pọ̀ jù mi like o tẹ́ bá rí visa ṣe ẹ kówó mi fún mi now àbí torí pé ẹ tí wò mí pé mo gentle pé mi lè sọ̀rọ̀ ẹ má lọ ṣe wèrè mo láwọn eruku lẹ́yìn tó máa ṣí fún yín o. Ṣọlá mi ò gẹyún ẹ kéré mi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe iṣẹ́ yìí náà mo ń ṣe fún wọn kan mi ò mọ bí tí ẹ ṣe rí báyìí ni ẹ jọ̀ọ́. Ríbi ti báwo. Okay. Kí story lẹ́jàrí ojoojúmọ́ story same thing kí ló ṣẹlẹ̀ gbọ́ ẹ dáwọ́ mi padà. Àwọn máa ṣe kíní ẹ̀ fún yín ẹ má lọ máa wọ́n pé mo gentle o. Àwọn máa ṣe kíní ẹ̀ fún ẹ. Àwọn máa ṣe kíní ẹ̀ fún ẹ. Ṣọlá fún mi ní 3 weeks. Mr. Canada. Hello. Yes, mo sọ pé mo ń ṣeré. Wetin dey worry you now? As 001 dey talk, dey stand. Keep down. Go down. Bros. Stop for now. Any call for me in 3 weeks. 3 weeks. Swam, I died here. Yes, sir. Oh man, make I give her one. Yeah, am I being sir? Ẹ jọ̀ọ́ sir. Mr. Canada. Yes, sir. O de gba it meter. Yes, sir. O de jókòó le be. I wanna agree. 3 weeks, sir. Yeah. Ala. Yes, sir. Tó bá ti jọ ṣe mẹ́ta yẹn. Yes, sir. Dead ni. Yes, sir. Yes, sir. Kò sí nǹkan bẹ́ẹ̀ o. Èmi rè sir, ìdọ̀bálẹ̀ mi Give sir. her one. Yes, sir. You gotta brush am. Go better for you. Na idan boy. 3 weeks. Mo mọ lé àwọn family ẹ̀. Kò sí tó rìn sí tí mi ìyá mọ̀. Make I give her one.
Ọ̀rẹ́ jókòó lé lórí. Fi òkè ìwọ ló máa ń jẹ àbí. Ó ti rí ní mú àbí. Odidi 8 meter. Ó dẹ̀ sí ìfẹ́. Bàbá náà ti kò sí nǹkan fóònù mi kan ló wà mí. Fóònù mi ò rà mo ti ní tipẹ́ mo rà tipẹ́. No friend kan wọ́n fún mi ní gift mi ọjọ́ birthday lọ́kùnrin. Bàbá mo. Yé. Gbóhùn ẹ̀ ikú ẹ̀ lórí ẹ̀. Mo rí mo rí o mo rí. Ẹ má wọrí mo lè fámìlì ẹ̀ fún ọ. Mo mọ gbogbo tó rìn sí òde ẹ sílẹ̀. After 3 weeks tó bá ti san owó yẹn. See, we don't see, we know your family. We know where you dey stay. Yes sir. You hear me? Yes sir. All correct sir. Very correct. Oya kiss girl. Find out flat. Ẹ jọ̀ọ́. Lẹ́yìn 3 weeks mo gbọ́. Yes. Oya run. Party. Irú aláwọ̀ rẹ̀ báyìí fọkàn sí. Kí ni irú aláwọ̀ rẹ̀ báyìí? Mo ní. Ṣé máa wá dáa kí má jẹ sí mi tọwọ́ ẹgbẹ̀rún wà lákejì? Ẹ̀gbọ́n, my life is in danger. Mi ò rí bí wọ̀ sí. Bó tiẹ̀ jẹ́ bí tẹ̀yìn wọ́ sí báyìí kí tiẹ̀ báyìí manage for the time being. Mo ní láti ọ̀dọ̀ yìí nìkan ló ṣe fún mi. Àìjẹ́ bí ó máa já síkú. Àwọn láìsí ẹ̀ máa ń le. Orílẹ̀ tó sọ sí pé ṣó dáa kí má jẹ́ sí tọwọ́ ẹ̀gbọ́n ẹ̀rọ ọ̀run. Ṣé mi mo fẹ́ pa ẹ̀rù? Ṣé mi gbogbo ohun tó ń ṣe àyìnsìn ṣe òkè ìgbà tó jáde ọwọ́ mi ló bá ń bẹ̀? At least o mọ àwọn tẹjọ́ ń fa nǹkan kan. I am not involved. If I have solution, ó mọ̀ pé mi ní hesitate láti provide it. But my hands are tight. Nílé tí mo wà. Àwọn ọ̀gá náà iṣẹ́ oúnjẹ tán gbà mí fún mi ìfẹ́ kọjá àyà mi rárá. Wọ́n gbà mí fún oúnjẹ màá mú ẹ wá ti bá. How do I explain? Pé mo mú yàn wọlé. Wọ́n ní láti mọ̀. Bó jẹ́ kí n lọ̀rọ̀ báyìí kí fi sùn. Me on mind. But it's about my life. My life is important. Ẹ ṣàánú mi. As long as it is about my life, ẹ jọ̀ọ́ ẹ kàn gbà mí síbi kí n kàn manage for a while. For the time being. Ibi tí mo wọ̀ sí ṣé mo jáde ẹ̀ ni. Ṣé máa wọnú ilé ẹ̀ lọ sún wọn ní rí mi ni? Kí lẹ fẹ́? Ọ̀rẹ́ mi mo fẹ́ bá sọ̀rọ̀. Yes sir. Ó lè jẹ́ àbúrò ẹ̀. Bá ti wáyé àti débí. Yes sir. Ngbà mo ti rí ọ pé ẹni tá jọ iṣẹ́ tí wọ́n ti jábúrò ẹ̀. Ẹ ṣeun lọ sáà ìfọ́ tí mo sọ fún ọ náà ni pé irú bẹ ọ̀dọ̀ tí yín náà ń sì bó jẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo wa lè jọ wà ń bẹ̀ ká kàn manage just for the time being. Gbogbo ohun tó ń sọ pátápátá mo gbọ́. So ìtọ́rọ̀ bá ti délẹ̀ báyìí solution lè máa wà. Exactly bó ẹ wo á dáa fún yín. Ọ̀dọ̀ yìí yẹn tó wá sùn ó tó wà àwọn mẹ́ta péré yà lè sùn bẹ́ẹ̀. Tó ti yọjú wo bẹ̀rí ni ilé ọdẹ. Ó tóbi from the structure ó tóbi. Ìwọ ń wo ni ẹrù tó kún bẹ́ẹ̀. Ẹrù ló wà bẹ́ẹ̀ nítorí ṣẹlẹ̀ ni pé èmi tèmi náà wà gbà sí ọdẹ táwọn ọmọ inú mi ń sùn tí mò ń sọ wọn ọgbọ́n lèmi náà dá kò síbi tí mo bẹ́ẹ̀ sùn ni mọ̀ pé wọ́n máa rí ibi sùn tí ló fi mọ̀ ìwọ náà lọ wá iṣẹ́ tó lè máa sùn bẹ́ẹ̀ láwọn ṣe ibi tí yẹn máa sùn tó o bá lè ṣiṣẹ́ ọdẹ you can go mortuary or apply wọ́n sì gbà wọ́n bá ti sọ ó máa sọ òkú àsọmọ́jú ó máa gbowó ó tún máa rí ibi sùn kò ní gbogbo eléyìí tó fi ń tọrọ òun ò lè gbà ọ́ ohun tó gbà ṣiṣẹ́ wọ́n pa mọ́gbèmọ́gbè náà tó fẹ́ máa pa gbá kó lè gbà ọ́ so go and keep it up and find your way. Ṣé pé làkàyè kù díẹ̀? Kí ló rí? Ọ̀kan kò sọ pé ẹ̀ ní. Number 1, as a security person ó yẹ kẹ́ máa monitor nǹkan nígbà yìí máa gbé ẹnu sí báyìí ẹ máa gbé ẹnu kiri báyìí ni. Ẹlẹ́ẹ̀kejì ẹ wá dá sí nǹkan kan tí mo mọ̀ kẹ́ dá sí dáadáa ẹ wá fẹ́ ba ọgbẹ̀jẹ̀ ní èjì ọmọ yìí. Ajẹ́rọ̀ ìlẹ̀ bírú ẹ̀ abẹnilábúrò ẹ wá sọ pé jò ń lé ìrètí tó kù fún láyé fún ni pé kó lọ wáṣẹ́ sí mọ́ṣúárì àbí àmọ̀ràn náà lẹ́ ń gbà yẹn ní agbára Ọlọ́run gbogbo àwọn tó pa wọ́n léyìn lọ́bẹ̀ láti ìran kìíní dé ìran keje bí bábù ṣe fi wọ́n gégùn yẹn Ọlọ́run bá mi wáṣẹ́ mọ́ṣúárì fún wọn gbogbo mọ́ṣúárì tó bá ń dé láyé ìwọ́n máa gbà wọ́n ni lágbọ̀. tí kò sí kọkọ sọ sọmọ pé mi sẹpẹ ni. ok ìpè ni. sọfọmọ gbé mi rí ni. ìpè ni. irọ́ ni sẹ́ mọ́ṣúárì gbogbo yẹn máa family. Ẹjọ́ ẹ ní láti jà. Èmi mo lọ́rọ̀ ẹ má jẹ́ kó fàjà lára. Ẹkún yẹn tó ń sun ẹ ló ń fún mi ní ìmúsàn.
mo wà emotional mi pé wà emotional. ìmọ̀ràn yín dá. Mọ̀ mú wọlé lọ́kọ́ máa lọ sùn. Ká máa lọ sùn bí tó. Now, ó dùn. Bí kọ́kọ́ ṣe ń sìn, nígbà tó fẹ́ gbàṣẹ lọ mi ni. Security boy wà àgbàlagbà ó ní èké tó jẹ́ pé wà ń síbọ̀ mọ́ máa ṣọ́ mi báyìí sí. Sá lè ṣọ́ wọn, àwọn náà wọ́n láìkí wọn. Bóyá time táwọn bá ti sun èmi àjọ wọlé kó tó jí màá ti lọ. Ṣé báyìí wà àwa ta jẹ́ Nigerians, a máa kàn ń bẹ̀rù ni, tá a bá bẹ̀rù. So lọ́rọ̀ kan báyìí. Ẹ lè help àbúrò yín. Kì í ṣe pé mi lè help ẹ, ká ní mo ní, mi ò ní. Then bá ṣe ń sọ̀rọ̀ yẹn, something comes to my mind. Bóyá ẹ̀rí kí n lè ṣe. I remember the last time tí mo lọ Port Novo ẹni tí mo wá lọ mi ò rí. Police station mo lọ síbẹ̀ mo dẹ̀ lọ sọ ibẹ̀ mo sùn 3 days mo fi ń sùn. Now you go to the nearest police station. Lọ sọ nǹkan tó ṣẹlẹ̀. Report ara ẹ ní counter. Wọ́n ní tí ẹ mọ̀ you not go to say wàá wà lẹ́yìn counter. Wàá máa 2 things ló máa ṣe. They will give you accommodation and security. Àwọn èèyàn lè lọ buy nínú police station. They máa gbóúnjẹ wá feeding which is the 3 things basic 3 things to need. So as ẹ̀gbọ́n mi inú yín máa dùn tẹ́ bá gbọ́n pé yín counter mọ́. Tó bá jẹ́ pé o máa save lẹ́yìn counter I am happy. Ikú ẹ̀ ní ohun mi. Ọlọ́run má jẹ́ ń gbọ́ pé ẹ lásìkò táwa. Tó bá ṣe ń pẹ́ gbọ́n mi ṣẹ́jọ́ yẹ kí n mọ ọkọ tí máa sọ sí i. Bọ̀ ní òṣòjọ́ ọ̀rọ̀ ṣe bọ́ ẹ ṣe gan. Ó ya wèrè díẹ̀ o. Àbúrò rẹ̀ ń sá fún àwọn èèyàn kó má bàa fọlọ́pàá mú. Ìwọ wá ní kó máa lọ sùn police station kó gbéra ẹ̀ lọ kó fara ẹ̀ fọlọ́pàá. Ó yẹ sẹ́gbọ̀n gidi ó dájú bí ọ̀sẹ̀ ni. Ẹ ṣe ìjọba bí ọmọ olówó ni. Ìsẹ́yìn precisely. Ok, nǹkan náà wà sọ pé orò wà ní orí kìí. Orò ọmọ ẹbẹ dí mọ kọ. Orò yẹn náà máa fi léyìn lé. Orò ẹbẹ díẹ̀ ọ̀nà máa fi léyìn bí. Ẹ mọ reason pé why I am a madman o. But mo ń tọ́jú wèrè mi sí kitchen. Okay. You understand? Ó better. So anytime tí bá ní ìdẹ̀ máa ń warm mi, máa ń boil mi, máa ń fry mi. Kò sí wèrè tẹ́wá dọ́dọ̀ mi tí ẹ̀ I have them in variety. Láwọn wèrè oríṣiríṣi. Bó ṣe tọ́jú ẹ̀ sí kitchen ẹ̀ lọ́dà. Tó bá dẹnu géètì, ó máa jáde, ó ń lọ sọ́jà yẹn. Ó ń lọ ọjà. Wèrè tó bá ti wọjà ọ̀gbá ló mọ̀. Ṣé rí mo fẹ́ bẹ̀ yín lẹ́yìn sí ẹ má dá sọ̀rọ̀. Tọ́mọ ẹ̀ bá ń ti wá. Anything tó bá jọmọ́ tó family mi ẹ má dá sí. Ọ̀dà mo ti gbọ́ Ọlọ́run bá yín àjọ ẹ̀ èmi náà gbógun family yín ẹ̀ pọ̀ dé ọmọ yẹn sì ń sun ẹkún kíkorò tó bá jẹ́ gbọ̀n gidi ni ó lè fira ẹ yáwó my brother torí àbúrò ẹ wọ́n lọ dúró lọ́dọ̀ àwọn oníòpè wọ́n mú 5x7 picture lọ wọ́n yà ẹ̀ àwọn community lanta wọ́n fún ẹ lówó. Sorry. Hello, ọkọ mi. Ó dẹ̀ jọ máa bọ̀ nílé. Wọ́n ti mí ìsẹ̀. Ọmọ ẹ̀ náà dẹ̀ ti mí ìsẹ̀. Ìwọ náà mọ̀ tó bá ti dọ̀rọ̀ bàbá ìbáyìí. I miss my dad. I miss my dad. Kíní kan. My daddy here and there ni. Ó really bother mi gan. A ní kó má bínú. Mommy, ọjọ́ ẹkún yìí ò tí dé. Mommy, you brought this on yourself.
Àbọ̀ pààrọ̀ ọmọ fún mi lọ́sibítù. Lọ́ládé, what are you saying to me? Ẹ má rọ̀rí o máa tó yé yín. Miriam, you're so lucky. Wo bí ṣe ń glow. Àfi bẹ́ẹ̀ ni pé oyún tá a máa ń rí iná ọkọ ni tó yẹ pé ẹlòmíì máa ní báyìí. Ada. See the way you're shining. Tọ́kọ inú ṣe ń pé ẹni mẹ́sàn-án mẹ́wàá tó bí oyún màmá wù mí ní Ọlọ́run. A ní à ń jù nù ni. Ní tí ẹ rí. A ní. Ó wù àwa náà káwa náà ká lóyún báyìí. Ìbá àwọn ọkùnrin tá à ń bá pàdé ni. Ìwọ náà ṣàgùkù mọ ti bí dèmi. Tó yẹ pé gbà tó wà ní South Africa, àjọ ń kọ́ là ń ṣe dáadáa o. Ó rí mi o, fídíò kọ́ o. Gbà tó dé, kí ló sọ? Ó ní mo ti pupa jù. Dọ́lápọ̀, SPPP ni, ó ní genotype. Ẹnu ẹ̀ mo ti gbọ́ pé genotype SP wà. Ó ṣàfi lé mi lọ ní. Ó bọ́ àwọn ọkùnrin wọn ya wèrè gan. Èbó náà ló tútù sọ náà tó ní ẹ. Ìwọ ṣe mọ̀ pọ́ mo mi ní ọmọ náà lèmi, iná àtomi ò papọ̀. Kọ́sípọ́lá ṣàti fẹ́ fihàn lẹ̀. Wọ́n á rí nǹkan sọ. Ó wà wá náà. Ẹ̀wọ̀n, ẹ̀yin girls, kò sí nǹkan tó lọ́rùn lè ṣe. Tọ́lá yín náà máa dé. Àmì o. Gidi. But the only way tẹ́lẹ̀ fi rọ́kọ̀ gidi náà ní kẹfì gbogbo ìwà yìí sílẹ̀. Ṣé mo pé ẹ̀sẹ̀ tí ń change bó tilẹ̀ mọ̀? Ẹ gbọ́dọ̀ ṣe dáadáa. You have to live your truth. Tẹ́ bá ti lè gbélé ayé gidi, ẹ mọ̀ tẹ́ fi gbogbo àwọn wá. Ọmọ tí. Wo kàn ní luck ni baby. You're just blessed because àbí mo tẹ gbọ́ wọ́n ní pé ká máa wo DM wa àbí ká ti ká bẹ̀rẹ̀ gbogbo social media ká máa wo DM ká máa check. Wọ́n máa ṣe private lesson wa lọ́tọ̀ bí tá bá ti fẹ́ gbọ́rọ̀ wa gbà báyà máa mọ̀. Kamara. The only rule of life is live your truth at least decently. Word. And share me, share Kotojo. Thank you for being there for me. You're welcome. Thank you so much. Bobby ò dá sí ńjọ́ yẹn now. Mi dá sí. Kí n tó fún mi ńjọ́ yẹn náà ni mo fi sínú drink ẹ̀. Ó dẹ̀ mú. Ó kàn bẹ̀rẹ̀ sí ní urge fún sex. Ó wà ọ́nì. Mo rò pé kí n má take advantage ẹ̀ kí n gbé lọ́lé. Gbàtà bá fi wọlé mo kàn rí pé ó kàn lọ́mọ mi. Ó kàn kiss mi. Ó ṣe gbogbo ẹ̀. Bí mi náà ṣe wò rárá ni mo rò pé kò sí èèyàn kan lé. Mo ṣàwèrè sí wèrè nìyẹn. Ẹ ṣàwèrè sí wèrè. Tí mo ti fún gbogbo nǹkan ẹ lo nylon ẹ lẹ́ni tẹ́lẹ̀ ṣàwèrè sí wèrè. Ẹ̀yin lẹ́ lọ́mọ ni ẹ máa lo bẹ́ẹ̀ ni. Kí lẹ wá fẹ́ ṣe báyìí? Láìláì yẹ nǹkan tó sọ yìí máa yẹ bá sọmọ. Ṣé nǹkan tó sọ sí báyìí ṣé ọgbọ́dọ̀ máa bẹ gbọ́n ta? Jọ ẹni lẹ́ni tó ṣèwé fún mi tó ṣèwé pé pẹ̀lú ọmọ mẹ́ta ṣé tó bá gbọ́ nǹkan tó sọ yìí sí báyìí kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí mi àtàwọn ọmọ? Ó fẹ́ kí n fi tẹ̀mí kó bá àwọn ọmọ lọ́mọ ni. Láìláì yẹ nǹkan tó sọ máa yẹ bá sọmọ o. And again ibi tá ti sọ yìí náà ni kò ẹ̀ ń tì. Ó gbọ́. Kí lẹ máa ṣe báyìí sìn? Wetin you come do now? Sori bó ṣe wà ń sìn kò sí nǹkan tí mo fẹ́ ṣe tó bá ń bọ̀ báyìí máa gbá bí ni kò sọ̀rọ̀ mímí àti àlè pàdé mọ́ àlè cross path mọ́. Ṣé o ń lọ àbó lọ kí drop ẹ. Mo kì í dògbò náà. Hello. Hi, Tokumbo. My beautiful baby. How are you? Missed you. Ṣé o lè miss me tó bí mi ṣe miss ẹ ṣá? Miss a con. Oh, sure. More than you can ever think of. Okay, if you say so. Wá, ọmọ mi kọ́. Mo sì ti wá gbé láàárọ̀ ìjọ. Mọ tó ti wá gbé. Wọ́n tó ti wá gbé inú tiwọn náà dẹ̀ nù. Ipò rẹ̀ yàn tó máa ràn ẹ́ lọ́wọ́. Àná. But mo ti sọ fún ọ, tó bá ti fi èpò bẹ́ẹ̀ kò need help. Sọ fún mi. So that I can get you one. I can even get you 3 if you want. It's not responsibility me at all. In fact, tell me as a camera gun on checking more bóyá mo ti bímọ. It's okay, no problem. Èmi náà bí mo ti ṣe wá gbé yẹn, tèmi náà bá ti ń kúrò sí, màá lọ sọ́dọ̀ mọ́ sí èmi náà lọ gbé nǹkan mi. Yes, if possible, bí a máa rárá ìró, màá dẹ̀ ra ọjà tí mo máa sún máa yà tí mo máa gbé nǹkan mi, you know. But then the only thing I might need to be, I might need láti extradite oúnjẹ ọmọ mi tó wà láyé, you know, màá dẹ̀ gbé sínú because mi máa fi lọ.
You're so naughty. What am I? Thank you. Thank you too. Thank you for all you do. What are you thanking me for? Thanking me for carrying out my responsibility. And guess what? You've given me so much peace. So it's my duty to give you peace in return. Thank you. Feeling is mutual. What you think, baby? Come on. What for me? What be for me? Yeah. No. I'm good with this now. She understand. Definitely. Sometimes I don't tell you know, I think no. What to do? Má pè padà. Tọ́gbọ́n má jẹ́ kí ṣubú ẹ̀ náà. Tọ́gbọ́n má jẹ́ kí ṣubú ẹ̀ kí ni gbogbo lẹ́yìn náà. What's all this for? Tọ́gbọ́n ò ní gbogbo lè. Honestly, ò ní gbogbo lè náà. Gbogbo lè náà. Tó bá ti ṣú ọ̀fẹ́ kan dúró. Kò ṣú ọ̀fẹ́ mi ò lè dúró. Ẹ bá dìbò. Ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣe sùn lórí ọ̀rọ̀ onídàáde madam ẹjọ́ tó lọ ẹ má jẹ́ ká gbé sùn láyé ẹjọ́ tó lọ náà ọ̀gá ẹnu ẹ̀ ṣe sùn madam ẹjọ́ mọ̀bẹ̀lẹ̀. ọ̀gá. Yínká. Tọ́míwá. Bọ́lá ti máa. What's happening here? Àsìkò rọwọ́ ló tó. Kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn? Tọ́tí. Wow. Mo wá bẹ̀rẹ̀ sí ní wá yín káàkiri. Nǹkan tí mo gbọ́ ni pé nígbà tí mo máa bẹ̀rẹ̀, wọ́n ní gbogbo àwọn tó wà ní mọ́tò yẹn pátápátá ló jóná tí wọ́n dá òkú wọn mú. Unfortunately, according to bàbá tó tọ́jú, wọ́n ní bí mọ́tò yẹn ṣe tán lò lèmi ti fò jáde látọjú window. Ó gbọ́ ọ̀fẹ́ ni. Mo kàn déédéé rí pé mo lajú sọ́dọ̀ bàbá tó ń tọ́jú mi. It took me a while kí n tó regain memory. Look. At this point in time, nothing is making sense to me. Tomiwa, you have some explanations to make. Go back and forth. You can hear me now. What's all this give and take? Make me understand. For weeks after, I realized you were pregnant for me. This is super story. Oh wow. We made love. We made love once. Abájọ náà. Mo ṣe àsopọ̀ mọ́ ojú ẹnìkan tí mo mọ̀. Tẹ́ bá wo beside ibi ìpàkọ́ ẹ̀ báyìí, nǹkan ló fi pàkọ́ jọ. I was. And kò pẹ́ ní mo pàdé Alátòkúnbọ̀. Mo dẹ̀ lọ fọwọ́ ìfẹ́ tó náà sí mi. I was confused. I didn't know what to do at that point.
But that's not possible. No, it's not possible. Auntie, I met Tomiwa, a virgin. This virgin. We made love. We made love. Yes, we did it. Yes, once. Just once. I was confused. Auntie, you believe in what on shell. Now this is, I don't know what kind of plans are you both making here. I do not understand and I need to understand. It's possible. Only shell. But they're just chatting now. Impossible. Don't worry. Is that my child? Only ọ̀kánjúwà olójú kòkòrò láti ọjọ́ tí mo ti pàdé ẹni mo ti mọ̀ pé ó lè ní oríire ilé olówó ó wá dẹ̀bi tí àyà tí. Tomiwa. Tomiwa. Yes, please. You're a manipulative bastard. Tomiwa. Tomiwa, jẹ́ kó yé mi wípé èmi ni ọkùnrin àkọ́kọ́ to my ever gorí ẹ. That was what you freaking told me! I'm sorry. That was what you made me believe! I'm sorry. I was naive. You lied to me. I was just naive. Mama sọ fún ẹ. You used to me. No, I didn't. I loved you truly. I truly love you. So, oyún olóyún ni mo kọ́kọ́ sábàlẹ̀. Oyún olóyún. You made me feel very less of myself at every grieving point in time. Tí mo bá wá sínú ilé. Baba Koko. You know mo pé kò sí nǹkan tí mo ṣe lólè yìí tí mo mọ̀ ṣe, and that even with my sister around, I made sure I fought for you every given time. I defended you with all I. Sorry. It's fine. No, okay. Mo ń tọ́jú ọmọ lọ́mọ. For 9 good years. Wow. No, it's okay. It's okay. You need to tọ́jú ọmọ lọ́mọ for 1, 2, 3, for 9 good freaking years. That's fine. Tomiwa! Yeah. It wasn't intentional. Thank you. I'm sorry, babe. I'm sorry. Thank you. Ẹ bá mi bẹ̀. Kí ló ń dúró mú? Ṣé kíá? Ẹni sùúrù tí ń fi pọ̀ jù, kí ló ṣẹlẹ̀? Ẹ fẹ́ sọ̀rọ̀. Kí ló tí mo lè sọ̀rọ̀? Ibo ni wọ́n lọ? Fẹ́ lu ọmọ lọ́mọ, ibo ni wọ́n lọ báyìí? Yes. Ọlọ́tọ̀kù bọ̀. Where is my child? Ló tí wọn náà tó wọ̀ bá. Wọ́n bá ẹ̀ sọ̀rọ̀ bí. Ó ń lọ́bẹ̀, where is my child? Ó ti plan kò fẹ́ agbọ̀mọ́ bí tẹ́lẹ̀. À ń kọ́ òun parẹ́. It's okay now. Ọ̀nà ti rọ̀ don't worry. Go now, it's not a problem. I'm not joking about it. That is my freaking child. So you want to it's okay. So you want? So come and get me on So I need my house. I need this boy. It's madam. Young man, leave my house. Now, get out. You're fired. Leave my house. I say you're fucking fired.
you. That's okay. Babe, I love you. I love you. I love you. I love you. I swear to God, I love you. I don't want to lose you. Only that for long. Tí bá kẹ́ máa mọ̀ sọ́mọ́ bẹ́ẹ̀ o lè ní. Ọ̀ya, ìta. Ọ̀fẹ́ pa. Wo, mú kó o rò ní. Sọ ti rí ọdún sí lápò mi. Ọ̀fẹ́ pa. Ó kù wọ. Yes, sir. Yeah, èmi náà ni Yínká ló ń sọ̀rọ̀, sir. Of course, sir. Yes, sir. Yeah. Proposal to me. Yes, sir. What? We got the contract. Oh, all right, sir. Monday, Emile Majiri lọ́jọ́ Monday, sir. Yes, thank you so much, sir. Thank you, sir. Congratulations. Oh, do you believe it? God, thank you. Babe, see, as I speak to you right now. Yes. I'm a billionaire. Yeah! I'm not talking of millions. Like, this contract is worth 7.5 million US dollars. That's about 14 billion naira. Thank you. See, I knew it. I knew you were my lucky charm. Like, you're a blessing to me. See, babe, you would drive the best of cars. You would travel across the world. Thank you. Alaika. Yeah. Mo fẹ́ ká tọ́jú ọmọ wa. Told you now. Of course, that's my child. Kima lolo go kini last card ban no lori, you know it. Mo fẹ́ ká tọ́jú ẹ̀ dáadáa. I mean, èmi ni mo mọ nǹkan tí mo sọ. Nígbà ojú mi rí tó. Ojú mi rí tó pẹ̀lú Lọ́ládé. Àmọ́ Ọlọ́run ti bá gbogbo nǹkan. That's right. Joe, that child is nothing but a blessing. Good luck, Chamwani. Please. I can't thank you less. He is indeed our good luck charm. Thank you, baby. Thank you. Ìyàwó Bílóníà. A ò kú láyé o, ìṣe ò tán o. Ohun táwọn bá gbìn, òun la mi àká. Bí mo finú tọ́, jọ̀wọ́ má ṣe dà mí o. Torí àmì àká, torí àwọn gbèrè rẹ̀ o. Ohun gbogbo tàgbélé ayé ṣe, òun la mi àbá. Ohun gbogbo tàgbélé ayé ṣe, òun la mi àká. Let me love you till you die, so you love me till I die. Let me love you till you die, oh. Love me till I die. Once again, you are welcome to real home. Inú kan ni mo fi bá ọ lọ, wọ́n ṣe pa mí lẹ́kún, wọ́n ṣe gbomi jẹ́ lójú mi, jẹ́ ń bá ọ lọ, wọ́n ṣe bà mí nínú jẹ́, mo gbẹ́kẹ̀lé ọ, mo sinmi lé ọ, wọ́n ṣe gbomi jẹ́ lójú mi. Ìfẹ́ òtítọ́ ni kò fi bá mi lò, ìfẹ́ òdodo ni kò fi bá mi lò, ìfẹ́ òtítọ́